jókòó ta ni bàbá ẹ nílẹ̀ yìí. àwọn ọmọ ẹ lè débẹ̀ àwọn ọmọ ẹ lè débẹ̀ bàbá wọn chance bàbá wọn ní ló ti lò bàbá ọmọ wọn lè débẹ̀. ẹ̀yin èèyàn ẹ wo nǹkan tí ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Alhaji K1 o wọ́n ní ìran Alhaji K1 látòrí àwọn ọmọ Alhaji K1 pé ìran wọn ò lè dé pé àwọn fẹ́ jọba mọ́ wọ́n láwọn olórí àwọn Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú Tinubu gbogbo wọn ti padà lẹ́yìn Alhaji K1 ẹ wo àwọn èèyàn sọ pẹ́rẹpẹ́ ọ̀rọ̀ nu fídíò yìí ẹ wá gànkẹ́ fìdílé ẹ̀ẹ́dẹ̀jọ má gbàgbé láti subscribe sórí Gbémi Débẹ̀. Popular fún gbogbo ibi tó padà já sí yìí. ṣé rí ibi tó ti tẹ́ ni pé ìgbà tán ti rí pé kíní yẹn ò bọ́ sí true olórí ọmọ ọba he could have just hold on but torí pé ó ti rí pé òkè bóyá èèyàn kan ló sọ pé just come and link yourself to Fúṣẹ̀gùnwà làwọn náà ṣe wò pé òkè jẹ́kẹ̀mí náà sọ pé Fúṣẹ̀gùnwà lèmi náà ti wá. ẹ bá wọn Fúṣẹ̀gùnwà yẹn wọn rán yan pr Alhaji Lateef yẹn bọ́ síta báyìí ó jùlù gbà. ṣé mọ iye ọmọye tó declare pé àwọn fẹ́ jẹ lọ nínú bẹ̀ ni almost 200 and something kan tó wá máa ṣe first kan tó wá máa screen wọn so kò dẹrùn ní ibi tẹ́ pé kò sí rò. tó báwo ló ṣe máa gbé wọn sí orí gbogbo àwọn original ọmọ lójú ọmọ. even as that last time tó yìí sọ wọ́n sì ní 60 wọ́n ṣe máa wá screen bọ́ sí 4 kò ọ̀dẹ̀ ń ṣe lábẹ́lẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ lọ so kò easy and it's not a day job fún gbogbo àwọn olórí ẹbí yẹn ẹ ti understand. ẹ ti ẹ understand mi nǹkan tẹ́mi ń béèrè ni pé ṣé èèyàn kan wà láyé yìí kò mọ ibi tó ń ti bí ni. ó kù mọ bẹ́ẹ̀ ó kàn fẹ́ claim bòmí ni. so wọ́n ń jà fún nǹkan tó hàn ní ẹ̀tọ́ sí. exactly. Sister Maureen ṣe rí Wasiu tẹ́yìn rí yẹn ó mọ ibi tó ti bí tẹ́ bá ń gbọ́ ọ̀dájú. mo agree pẹ̀lú. tó jẹ́ pé tó bá máa bàjẹ́ kó bàjẹ́. ó fẹ́ jágbà ni. ìwọ ẹ̀yìn wò. ó jágbà tán. ṣe rí he has been doing this thing. nǹkan tó bá dẹ̀ ti mọ̀ lára ẹ ti gbà tán. ṣe rí nísìnyí àwa lọ ronú ẹ̀ wò pé bí ṣe wù bí àgbogbo Ìjẹ̀bú nífẹ̀ẹ́ òun tó wọn ò nífẹ̀ẹ́ kó wá borí nǹkan tó jẹ́ kó ṣe. kò dá kéèyàn wicked ẹ wo ọdún tó ti ń bu pé kò tọ́jú ọmọ tó bá jẹ́ ni tó wicked ni a ti tọ́jú àwọn ọmọ ìjù báyìí lọ. ẹ mọ̀ pé ó mọ̀ pé òun fẹ́ ṣe olórí ọmọ ó fẹ́ ṣe Àwùjalẹ̀ ló fi gbọ́ ọmọ Bísọ́lá. bẹ́ẹ̀ ni ó mọ wọ́n wá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì wọ́n wá sọ pé ọmọ ti bò wálé ọmọ ti bò wálé who does that. ẹ wo ohun tá à ń tí kan sàn sìn ó gba àwọn tó nílẹ̀ níjẹ̀bú òde yẹn ó gbà tó bá ti já Àwùjalẹ̀ yìí tán nínú màá tó ti gbogbo wọn bá gbé lọ sí kóòtù wàláì. possible because kò ní tán lẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ní tán lẹ̀. ọmọ ẹ má jẹun tán yín o bó ṣe wà yẹn ó ní píkṣọ bàbá ẹ lọ́wọ́ ọ̀ṣẹ́ mọ̀yàn tó kọ̀ wù pé kò tó ń bá fẹ́ ṣe òun máa ṣe àṣegbé ìyàn tó jẹ́ nìyẹn pé kò ní píkṣọ bàbá ẹ lọ́wọ́ ẹ gbàgbé ẹ ó ti lè lọ sẹ́yìn pàápàá kó lọ wo ibi tó bí bàbá yẹn tó lọ wo ibi tó sin bàbá ẹ̀ sí èèyàn tó dákẹ́ tó pọ́pọ́ sí he's supposed to know where he come from because of his children wọ́n lọ́mọ náà àti pé ojú wo làwọn èèyàn máa fi wà ọmọ wọn lórí íńtánẹ́ẹ̀tì. ọmọ ẹ̀ mélòó lẹ́yìn rí kọ́ sọ pé àfàwọn tí àwọn bá ti tọ́jú tán ó tún wá gbọ́n ẹ mọ ohun tó ṣe ó wá purposely kò polówó ibi tí ìyá ẹ̀ ti wá wọn ti gbà tó ti rí pé òun ti gé wọn làwọn ìyá òun láti ó jẹ ọmọ orí ìtẹ́ ní ìyá òun nílùú Péjú Èkìtì. ìgbà tó ọmọ orí ẹ̀ṣẹ̀ bí ìgbà tó ti wá gé ní grand yẹn tọ́ níjẹ̀bú Òde ó wá fẹ́ máa pàtàn fún wa pé òun tóun ọ̀nà méjì lòun ti wá nílé ọba. bẹ́ẹ̀ni tí bá tún rẹ̀ tó tún wíkẹ́ẹ̀dì ju Wàsíù lọ èmi ò rí irú yẹn rí ó dẹ̀ Ọlọ́run ọba a dúpẹ́ lọ́wọ́ àwọn Ìjẹ̀bú Òde pé wọn ò gbàbọ̀dẹ̀. kì í ṣe Ìjẹ̀bú Òde nìkan gbogbo Ìjẹ̀bú. Sister Maureen a dúpẹ́ lọ́wọ́ yín ẹ dìde tán ohun yín rìn ju bẹ́ẹ̀ ìpẹ́ ṣe rò lọ oríṣiríṣi mi ni mo ti ń gbé ṣé tẹ̀ eré ìtẹ́ tí bọ̀bọ̀ kan wá sọ̀rọ̀ yẹn tó ní pọ́ ọmọ ẹrú lọ gbé wá yẹn àwọn blogger bá yín pín yẹn dáadáa mo mọ̀ pé Wàsíù dẹ̀ ti gbọ́ yẹn náà tó sọ pé ìgbà tó ń bọ̀ láti ibì kan wọn á mọ ọmọ ẹrú dání pé kan náà ọmọ ẹrú tọ́ ẹ ti mọ ṣó yẹn tí bọ̀bọ̀ yẹn wá sọ yẹn. owó ọjọ́ ìgbọ̀ngàn náà gbé no làwọn ò ṣe mọ́. yeah and this tó bá ń kó máa wá sí Ìjẹ̀bú Òde it doesn't make any difference tó bá ti jẹun Àwùjalẹ̀ pàápàá wọn ò ní ìdí kó wá kọrin because kó máa kọ orin ọ̀tẹ̀ ń bẹ̀
orin ìdùnnú ni wọ́n nídìí bẹ́ẹ̀ yẹn, to be honest. Ẹ wo ẹni tí ó jẹ́ pé bọ̀bọ́ yìí ti joyè ní Ọ̀yọ́ tó ti fi ṣe máyégún tí ò pay attention sí bọ̀bọ́ yẹn. Nígbà tí kan wá dàrú fún tán ó wá rántí pé wọ́n máa fún un jẹ máyégún. Ó máa ẹ̀rọ dọ̀bálẹ̀ the last for the first time. Máa yẹn wà ṣé ẹ mọ̀ pé ó dọ̀ kọrin fún wọn lánàá sí. Máa yẹn wà calculated gbà torí pé wọ́n ti yẹ̀yẹ́ òun níjẹ̀bú òde. Òde sí tó lè ṣe fọmọ Ìjẹ̀bú kankan tó bá máa wá kọrin a fẹ́ gbọ́ pé orin ọ̀tẹ̀ ló wá kọ. Wọ́n láti dìde tẹ̀ fún ni pé àwọn gbọ́dọ̀ gbọ́ orin ọ̀tẹ̀ kankan jọ yẹn or else kọ́ má jẹ́ kó wà láì bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn. Ẹ jẹ́ dúró náà. Ẹ ṣé gan. Exactly. Adéke ẹ káàbọ̀ sórí ètò. Adéke ẹ káàbọ̀ sórí ètò ẹ make contribution yín. Ẹ má bínú o, ṣé ẹ gbọ́ mi? Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ o, láti US láti ń pè. Ẹ káàbọ̀ sà. Ẹ káàbọ̀, ọmọ Kóìkì ni mi, ọmọ Ìjẹ̀bú-Òde gidi ni mi. Okay. Jọ́ mi láti Arárọ̀mí, Ìjẹ̀bú-Òde. Okay sà. Àti láti Ọ̀ṣínúsì. Ìdípọ̀tẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ni. Lúsì Ìjẹ̀bú-Òde o. Bẹ́ẹ̀ni. Ọmọ àlè ò lè ṣe nǹkan tí Wàsíù ń ṣe. Ọmọ Ìjẹ̀bú-Òde kì í du oyè níjẹ̀bú-Òde. Àbí ọmọ ọba ò kì í du oyè. Ọmọ ọba ò kì í du oyè rárá. Okay. Ẹni tó yẹ bá tọ́ sí ló máa fún un. Okay. Tí bàbá sọ pé lágbájá ló yẹ tọ́ sí ní. Wọ́n ní Ìjẹ̀bú-Òde òun lo fà. Wọ́n lè sọ bẹ́ẹ̀. Ṣọ́mi wọ́n lè sọ bẹ́ẹ̀. Ṣọ́mi they can say it but ó ní bó ṣe mu. Ṣọ́mi. Okay. Uncle mi wà cruise. Uncle mi nìyẹn. Nígbà tí kìíní fẹ́ jẹ oyè ọmọ ọsùn bá fìdí pọ̀ tẹ̀ mọ́lẹ̀. Yes. Wọ́n kò mí ó lòdì sí. Inú ẹ̀ ni wọ́n kò mí kú sí. Ó ti yé mi bí wọ́n ní bàbá yẹn pè ta ni bàbá tiẹ̀ ilé ìbò ni bàbá tiẹ̀ nínú fìdí pọ̀ lọ yìí. Yes, tó bá jẹ́ pé kíní wà láyé ń sìn wọ́n kò mí kí lórúkọ wọn náà o wọ́n ti ṣe aláìsí ń sìn wọ́n ga báyìí. Òun làbúrò ọkọ̀ wàkúùs Bọ̀dé Ọ̀ṣínúsì. Màmá mi ni olórí ẹbí wọn kan tó ṣe aláìsí. Òun là ń pè ní Sisi London. Okay. Ọmọ Kóìkì lèmi, ilé Kóìkì àti ilé Ọ̀ṣínúsì mo fi wá. Nǹkan tí Wàsíù ṣe ó ṣe mistake ni. Ẹ ṣọ̀pọ̀ ṣe mistake kò ń ṣe ìrìn àjò ọdún kan. Ṣe ti rí. Kò ń ṣe ìrìn àjò ọdún mẹ́wàá gan. Because I will aspire to be it. Kò possible. Kò ń ṣe mistake o ẹja wọ́n ní sàn láàrin. Yes. Nǹkan tí King Wasiu ṣe kò ń ṣe mistake. Ó ti tó sílẹ̀. Kò ń ṣe mistake láíláí. Kò possible láti tó the fourth statement sílẹ̀. Bàbá mistake ni. Disgrace ni fún. Kò ń ṣe òun nìkan àtà gbogbo ìdílé àti ìrandíran àti gbogbo fámìlì ẹ̀. Nísìn ẹsẹ̀ wo ló fẹ́ fi rìn níjẹ̀bú-Òde? Wọ́n máa ṣe kinní lọ́dún yìí sìn ojúde ọba. Ṣé ó fẹ́ wá? Nísìn gbogbo á ti mọ̀ pé yes ó fake citizenship síjẹ̀bú-Òde ni. Tó bá kó ti dúró lórí ìkọ́ tó fi jẹ tí bàbá wa. Èèyàn tó bá ṣe mistake Mr. Kóìkì kò ń gbéyàn lọ kóòtù o. Àǹtí ilé ọjọ́ padà ká wá ṣọmọ ìyá o. Ẹ máa gbọ́ ó fi pé àwọn tó wà ní orí oyè wọ́n lè support òun. Ṣọ́mi kí àwọn tó gbìyànjú lọ sí kóòtù àti kọ́kọ́ wo àwọn tó wà ń bẹ̀. Bọ́ mi ò rò pé King Wasiu ní tìjú o ẹni tó bọ́ síta tó ní pé tóun bá fẹ́ fi ìyàwó lẹ̀ òun máa fi aṣọ àti bàtà síbẹ̀. Because background. So ọmọ yẹn. Background ló ń sọ̀rọ̀ ló fi ń sọ̀rọ̀. Background ọmọ tó bí ń re bá ṣe máa Sunday jọlẹ̀ á wùwà èrè níta. Pàtẹ́mi gbọ́ mo wà disappointed ní Wasiu because mo mọ àwọn tó mọ̀ l'Amẹ́ríkà. They were very very disappointed. Wọ́n máa pè mí ni pé bàbá Kóìkì kí ló dé bó ṣe fẹ́ ṣe tiẹ̀ nìyẹn. Ó tún kọrin fún yín ó ní ẹni tó bá bí dànù yín kẹ má bí èhùn lẹ́jọ́ tó bá jẹ́ káwọn pàdé ó ní kẹ́ shut up. O lè ṣe kankan gbà tí o lè ṣe kankan ó kọ tó kọ ṣe I'm sure I regret it because àwa ta fẹ́ràn ní Amẹ́ríkà nísìnyí a máa padà lẹ́yìn ẹ̀ ni. Kí ni padà lẹ́yìn ẹ̀ fẹ́ ṣe?
ẹja gbọ́rọ̀ jàre wà ní wà lára mi báyìí jọ. ká nìyẹn ló sọ̀rọ̀. èmi mò ń sọ̀rọ̀ ọmọ Bọ́lájí ọmọ Bàjágúngbadé. ń gbọ́lẹ̀ wà. ẹ kálẹ̀ jàre ẹ wo brọ́dà mi ìfẹ́ mi bú yín o. gbogbo ilé tẹ́ ń ṣe mí báyìí ẹ̀kan ní wà lára ni. Kí ló ta fi ní yín lára bọ̀dá? báwo ṣe ní yín lára? No, ẹ jẹ́ ká ẹ fún wọn láyè sà, ẹ jẹ́ kí n bèrè kí la fi ní yín lára sà, ẹ sọ̀rọ̀. ẹ jẹ́ kí n kọ́kọ́ mo fẹ́ wúrò màámi ẹni sórí burúkú mi ò ní wáyé tì gbogbo ẹni tẹ wà nílé ayé yóò ní bàjẹ́ tèmi náà ní bàjẹ́ o. ẹ wo gbogbo ilé tẹ́ ẹ ṣe ń bí Mr. kí lórúkọ yín yẹn náà adé ṣé ibi ìbàlẹ̀ ti fẹ́ sọ fún wa pé Wasiu ọ̀ṣọ́mọ yín mọ́. ẹ jẹ́ máa gbọ́. Hold on sir, ìjọ ẹ jẹ́ kó sọ sorry this platform. No, wọ́n bèrè question gbogbo ẹ̀ àkànlè máa sọ̀rọ̀ ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ against ẹjọ́ free opinion ẹni let him say his mind please. ẹni sùúrù mami ṣé èní ni Wasiu ti ń da ẹbí yín rú ni. ẹ má jẹ́ ká ẹ wò ó. ẹbí wo ló ń dàrú. ẹ stop ẹ náà àbòsí gan la ń ṣe tá a bá ń pè Wasiu ó ń ṣẹgbẹ́ wa ẹ̀gbọ́n tá à ń sọ yìí. àwòrán lẹ́rù bẹ́ẹ̀ tó máa ń sọ̀rọ̀ yìí mi ò sọmọ kékeré mo ti wà lamẹ́ríkà for over 50 years. ẹni kúre pẹ̀lú nǹkan tẹ́ ń sọ fún mi kí ló kàn mí pẹ̀lú wà lamẹ́ríkà. mi ò fẹ́ yẹn ní orí platform mi. ẹ stop ẹ náà. ẹ má jẹ́ ká tọra wa Wasiu ṣe mistake kò yẹ kó ṣe kó tó ṣe. Wasiu ṣe mistake ó dẹ̀ fi ọmọ Ìjẹ̀bú-Òde gidi mímọ̀ kó wọn gbé mi wá sí Ìjẹ̀bú-Òde. ọwọ́ díẹ̀ lára ń fẹ́ náà. èmi ti àwọn ń ṣépè ń bí. mo mọ ìdílé mi Ìjẹ̀bú-Òde kò lè sọ pé òun fẹ́ jọba Ìjẹ̀bú-Òde mo mọ ìdílé mi ìdílé Ọ̀ṣunúsì àti ilé Kóìkì ó dùn mí gan pé Wasiu lè ever venture pé òun fẹ́ jọba Ìjẹ̀bú-Òde. ẹ jẹ́ má bínú I don't know why people are like this. Now, if you have your money tí n bá ní owó mi lọ́wọ́ mo lè lọ sí Ìfẹ́ ńbẹ̀ yẹn kí n sọ fún ọ pé mo fẹ́ jẹ princess tó fà tówó ti wà lọ́wọ́ mi tí ọba tó dẹ̀ wà ńbẹ̀ ti sọ pé kí n go ahead àti èèyàn kan pátáparí ẹ̀ wọ́n bá mi wá ilé kan tó máa tàn mí mọ́. ọba ní òun sọ́ọ̀rì o ó ti ní I'm sorry. ọba wa jẹ́ kí n fi jẹ́ kó ṣe ṣe fún kéwọ̀n nìyẹn. ọba ní òun sọ́ọ̀rì ó ní I'm sorry. ẹ pọ́n wọn lé ẹ pọ́n àkínkúrò bíbí ọ̀hún sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ẹ kọ̀ wá ẹ̀mẹ́ tó ń sọ̀rọ̀ ẹ sì pípẹ́ lẹ́yìn. ẹ dákẹ́jàre ẹ má bínú. wọ́n máa já yín bọ̀ o wọ́n máa já yín bọ̀ o. èmi ò fẹ́ kẹ́ ẹ̀ jà níbí mi ò lè fẹ́ ká búyàn lórí platform èmi ni host ẹ gbọ́ you see this platform mi ò fẹ́ ká búyàn mi ò fẹ́ ká insult èèyàn mi ò fẹ́ mo fún yín láyè ẹ sọ̀rọ̀ ẹ sọ máa jù mí. tani ń Jẹ̀bú-Òde ẹsọ ọjọbọ Jẹ̀bú-Òde ní kí ló dá sí. ẹjọ ṣé Jẹ̀bú ni. ẹkẹ tó ọba ẹ bẹ̀rẹ̀ question ṣé Jẹ̀bú ni ọba. ṣé Jẹ̀bú ni. tẹ bá fẹ́ attack mi ẹ jẹ́ ń bọ́ ṣé Jẹ̀bú ni question ni. attack yín náà. bọ̀bọ̀ yìí fún bọ̀bọ̀ ìjà yóò yà dẹ̀ fún. ẹ wo mi ò fẹ́ mi fẹ́ mo lè máa block mo máa wá wọn ní bíbá yìí. ọmọ Ìbùdó sọ̀rọ̀ ọmọ ṣẹ́jú sọ̀rọ̀ ọmọ Jẹ̀bú-Òde gidi sọ̀rọ̀ ọmọ Kóìkì sọ̀rọ̀ ọmọ àlejò. bí bá ti rí comment ẹ̀ máa yọ kúrò lórí láìsí bàbá yẹn. ọmọ Ṣáyìndé ni ọmọ àlejò. ọba àjọmọṣẹ́ wọn yẹn ò mí nìkan tó ṣe ò dáa. ọmọ Ìjẹ̀bú-Òde sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ tani wọ́n. because mo ń rí kọ́mẹ́ǹtì wọ́n kàn àtàkì Dade Ọ̀ṣínúsì kó dáná ọ̀wọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́ àkínbúrò we are matured people here so ẹ má wàá gbé gbogbo yẹn wá. mo ń wá kí n block ẹ níbí báyìí straight away máa gbé jà wá síbi bíbá yìí. ọmọ Ìjẹ̀bú-Òde sọ̀rọ̀ ṣé ó gbọ́ Kóìkì kò mọ̀ ń jẹ́ kó ẹ̀ pọ̀lítì ẹ̀ ní Ìjẹ̀bú-Òde. Ìjẹ̀bú àwo kì í jà o Ìjẹ̀bú ni wá o ọ̀wọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́. It's too much na mo tẹ̀ ń wá kí n block ẹ ní tó bá ti ẹ jẹ́ kó comment kí n block ẹ because mo fún ẹ láyè kó sọ my idea even if you want to say anything against àwọn tó ń sọ̀rọ̀ if you want to speak o bá fẹ́ speak for him you can speak not by insulting people. gbogbo alároma máa fún yín jẹ́nsìn ẹ wò fracas làwa o Facebook fracas làwa ti wá o ẹ bá sọ kínní ẹ máa gba wòtòwòtò ẹ máa rò pé nítorí pé àti sọ̀rọ̀ bìrà kínní gbogbo aláníwèrè akọ̀jú gbogbo ẹ̀ lẹ́ni because age ti dé we are an adult ni wa. no because o kàn lè wá sórí. tẹ bá gbé wèrè wá ẹ máa gba wòtòwòtò lálẹ́ máa fún yín jẹ ẹ lọ béèrè mi wò ìjọba lélẹ̀ máa fún yín ní Facebook fracas ó máa gbọ́ no
o lè support candidate ẹ, it is allowed. olùwà máa búyọ̀ yín báyìí náà. O dẹ̀ wá ń búyàn, it's too much. kò ṣe ọmọ Ẹ Ìjẹ̀bú-Òde. go ahead. Wo ẹni kó tó bọ́ sókè tó bá ti mọ̀ pé ò mọ̀rọ̀ sọ má bọ́ sókè because máa já ẹbọ máa dẹ̀ block yẹ. Ẹ go ahead. ṣé mi. Tani, I am. Zaba no mo ti bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Okay Báyégún ẹ káàbọ̀ sórí ètò. ẹ kálẹ́ o. Ẹ pẹ̀lẹ́ sà. ẹ jọ ṣé mo lè sọ̀rọ̀. Go ahead sir, it's your opinion. Ẹ má bínú ọmọ Ilé Ifẹ̀ lèmi. Okay. Ó pẹ́ tí mo ti ń wo program yìí. Ṣé rí nǹkan tá ń sọ ń bí yìí kò kí ń ṣe fún Ìjẹ̀bú-Òde nìkan o. Fún gbogbo ilẹ̀ Yorùbá ni. Ṣọ́rọ̀ mi yé yín. Fún gbogbo ilẹ̀ Yorùbá ni ọ̀rọ̀ tí ń fẹ́ sọ ó lè tó bí ìṣẹ́jú méjì mẹ́ta ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ gbọ́ mi. Tí a bá dá sí from Ìbàdàn láti Ifẹ̀ láti Oǹdó ẹ má sọ pé wọn kì í sọ ọmọ Ìjẹ̀bú-Òde. No, ó níbi ẹ jẹ́ kí ṣàlàyé ó níbi tí ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bì gbogbo wa ló bá. Nǹkan tí mo fẹ́ ẹ má bínú ẹ jẹ́ kí sáré sọ̀rọ̀ ẹni sùúrù sàmá mo ní láti dá yín lóhùn kó má dàbí pé I am not Ìjẹ̀bú ṣe mọ̀ pé èmi náà mi ṣe Ìjẹ̀bú. Okay. Bọ̀ ìgbà táwọn ọmọ onílé ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ni tí ò bá ọkàn wa ẹ lè ní gbogbo Yorùbá ni ọkàn wa jura wa lọ ṣe mọ̀ ṣá. bẹ́ẹ̀ni mo kàn fẹ́ ṣàlàyé àwọn kankan fún wa ni ṣé rí àwọn kankan wà tó jẹ́ wípé ní ilẹ̀ Yorùbá kò síbi tá a ti ń dáná ẹlẹ́ nǹkan bẹ̀ ló máa ń yàtọ̀. Number 1 tó máa sọ pé Ifá múyàn ṣọ́rọ̀ mi yé yín tí wọ́n bá kó ọmọọba mẹ́fà sílẹ̀ tó bá pe onífá wa ó máa dífá ó máa explain àwọn mẹ́fẹ̀ẹ̀fà fún àwọn afọbajẹ ara máa lọ́n ti tiẹ̀ ṣọ́rọ̀ mi yé yín àwọn afọbajẹ ló máa píkì ẹni tó bá wù wọ́n nínú ẹ̀ ó wá depend lórí bóníkálù bá ṣe strong sí lọ́ ṣe máa mú kan nínú wọn ìyẹn ọ̀tọ̀. Now ṣe wá rí wọ́n ní Ìjẹ̀bú-Òde ò kì í do fá ṣe ti gbọ́ ní bíbá yìí. ṣé kò sí babaláwo ń bẹ̀ ni ṣe rí gbogbo àwa tá ń sọ̀rọ̀ yìí kò sẹ́ni tó mọ bọ́n ṣe ń yan oníkálukú anybody kan sọ̀kan tó bá ti wù ú tó ń favour ẹ̀ tó mọ̀ pọ̀ bọ́yẹ ṣe ni ó ti yé yín everybody kan sọ ni then kan tí mo tún fẹ́ sọ ń bẹ̀ ni pé ṣe rí gbogbo wa pátápátá ká lọ gbọ́ kinní kan lénìí ẹlòmíín wà tó yẹ pé ó ní owó kò mọ kan tó máa fowó ṣe wá kàn foyè lọ á lọ gbà á. Now anybody tó bá yí pé original ọmọọba tó bá lọ gba oyè ordinary oyè níta lẹ́nìwẹ̀ẹ́ ó ti disqualify rẹ̀ láti jọba nílùú ẹ̀. Even tẹ́ bá wo òun fẹ́fẹ́ fún example kan in a military ìwọ tó bá ti gba political appointment on ceremonial ó ti retired ara ẹ̀ ó lè ní promotion láíláí. Ẹ wo ìgbà tí Abacha kú Jeremiah Hussaini ló yẹ kó jẹ head of state torí pé ó ti gba minister for Abuja ní Abdulsalam Abubakar fi bọ́ síbẹ̀. Ní Ilé Ifẹ̀ nígbà tó ń du ọ nígbà yẹ Okun Adésíjú Adé bàbá kan wà ń bẹ Peter Ogunlẹ́yẹ lórúkọ wọn àwọn náà du ọba kò bọ́ sí wọn lọ́wọ́ ọba Ẹdẹ wá fẹ́ fi wọ́n joyè wọ́n sọ fún ọba Ẹdẹ pé no ọba làwọn àwọn ò kí ń gba oyè àwọn kan máa ń fìyàn joyè ni. So even tó yẹ pé Wasiu gòtẹ́ ti Fùsẹ̀gbùwà jáde wá láti jẹ Máyégún of Yorùbá land láti jẹ Bada Ògìjó láti jẹ Ọ̀kanlọ́mọ Olúọmọ of Lagos ó ti wà disqualified. Ṣé understand? So and so many things tó yẹ pé wọ́n bá yín tán wọ́n ní no he can accept title outside from his town but not his town nǹkan tó ń sọ. láíláí ó ti fi orí adé wọlẹ̀ Yorùbá ní gbogbo wa. by accepting Máyégún gangan. gbogbo wa pátápátá Yorùbá ni wá àwọn kankan jẹ́ Jẹ̀bú ni àwọn kan jẹ́ Jẹ̀bú àwọn kan jẹ́ Ẹ̀gbá àwọn kan jẹ́ Ifẹ̀ gbogbo wa pátápátá. mo fẹ́ mú nǹkan sàrẹ́ tẹ́ bá gbọ́ root ibi tí gbogbo wa ti wá irú Ìjẹ̀bú-Òde ń sìn ọba ń ta ọmọ Bàtálá ni ló wá ti fẹ̀ ló wá ti wá lé ọba tó wà mẹ́ kó tó di ọba ń ta. So gbogbo pátápátá ìkankan náà ni gbogbo wa
ìlú àti èdè tá ń sọ àti orúkọ tá ń jẹ́ ló separate wa. So and ìtàn kan wà tó jẹ́ pé wọ́n tún sọ lórí ètò yìí tó jẹ́ pé mo fẹ́ èmi ọmọfẹ́ ni mí bọ̀ mo mọ̀ dáadáa. Ṣé rí oyè Ọ̀túnba oyè olórí ọmọ wa Akílẹ̀ ọba Ìjẹ̀bú yẹn, gbogbo ẹ tó bá ń gbọ́ mi sìn yìí kán lọ verify dáadáa. Tí n bá mọ líǹkì and sister Maureen màá forward ẹ̀ sí wọn. Nígbà tí Olísà of Ìjẹ̀bú Òde tó fi Ṣùbọ̀mí Balógun tó fi jẹ Ọ̀túnba Túwàṣe of Ìjẹ̀bú Òde, wàhálà ṣẹlẹ̀ ìjà láàrin Àwùjalẹ̀ àti Olísà. Ọ̀túnba Chris Ògúnbánjọ Chris Ògúnbánjọ wọ́n ti kú. Wọ́n ti kú. Òun ló ń bá wọn parí ìjà ló wá advice Àwùjalẹ̀ pé kábíyèsí ẹ wá ẹ̀yin náà wá oyè kan kẹ́ create oyè kan fún Ṣùbọ̀mí Balógun kẹ́ lè fi parí ìjà. Òun ló fi create Ọ̀túnba Túwàṣe ló fi create olórí ọmọ Akílẹ̀ of Ìjẹ̀bú land. So anybody lè wá lè lo oyè yẹn ò kí ń ṣe oyè Ìjẹ̀bú Òde. Àwùjalẹ̀ ló create ẹ̀. Ẹ má bẹ̀rẹ̀ sá ẹ fẹ́ Ìjẹ̀bú Òde àwọn Ìjẹ̀bú Òde ìyàwó yín. Àwọn èèyàn míì mọ̀ tán. Ọmọlẹ́fẹ̀ lè confam lọ sọ yìí èmi. Wọ́n ti sọ sórí yẹn bí báyìí tẹ́lẹ̀. Aṣáájú ti sọ fún wa. Now ṣé wá rí ẹjẹ́ kínní kan wà tó jẹ́ pé àwa Yorùbá àti Ilé-Ifẹ̀ o àti Ẹ̀gbá o àti Ìjẹ̀bú àti Ṣàgámù gbogbo Yorùbá ẹ jẹ́ ká máa stop láti máa celebrate success àwọn kan ká máa fi gbé wọn lórí bóyá ọmọ Ìjẹ̀bú Òde ti jẹ́ ambassador to bóyá ọmọ Ìjẹ̀bú Òde kan ó ti jẹ́ ambassador to American scene but ìyẹ́ lọmọ Ìjẹ̀bú Òde ká máa count as ọmọ Ìjẹ̀bú Òde. Mo fẹ́ fún ilé example kan torí pé ó ti dèèyàn pàtàkì yẹn àti sáré fà mọ́ra tó yẹ pé àwọn fìdí pọ̀tẹ̀ fúnra wọn ti wádìí Wasiu wọ́n sọ pé wá ò kí ń sọmọ ìlú yìí o ò kí ń sọmọ agboolé wa o. Ìgbà tó ń tẹ̀ sí ṣe mistake ẹ̀wọ̀ Báyégún òdodo mo sọ níbí báyìí lọ́jọ́ yìí mo ní ẹsẹ̀ ìjí níbi tẹ́ ẹ̀sùn sí ẹsẹ̀ rántí pé kò ń sọmọ ìlú yín nígbà tí ẹ fi jẹ Máyégún nígbà tẹ́ fi jẹ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ nígbà tẹ́ fi olórí ọmọọba kí lẹ̀ ń wò èyàn kí ló dé tẹ́ pariwo síta. Nígbà tí wọ́n fẹ́ yan Adéyẹyè as Ọọ̀ni of Ifẹ̀ a ní gúrùpù kan ní Ifẹ̀ Legacy Foundation. So wọ́n wá hadi Délé Mọ̀mọ́dù mo wá question ẹni tó fi òun náà máa ń claim Ifẹ̀ because Ifẹ̀ náà mo wá sọ pé mo wá béèrè lọ́wọ́ pé ṣé Délé Mọ̀mọ́dù pé sọmọ Ifẹ̀ ní kí ló tẹ́ hadi ẹ̀ wọ́n dá mi lóhùn. Now wọ́n wá ń suggest pé wọ́n fi Délé Mọ̀mọ́dù ṣe mínísítà ní ìgbà ìyá kan wọ́n wá ń celebrate ẹ̀ mo tako wọn pátápátá. Délé Mọ̀mọ́dù kì í sọmọ Ifẹ̀ ẹ yọkọ nu group yìí. I think it's from Edo State or Delta State. Edo but Ifẹ̀ náà bí sí gbọ̀ngàn níyà ẹ̀. Òótọ́ ni. Èmi ni mo lẹ́kọ̀ọ́ lórí group yẹn because ó fẹ́ máa promote ọmọ Adéṣojú Adérẹ̀mí láti jọba. Èmi ni mo lẹ́kọ̀ọ́ lórí group yẹn. So ẹ má jẹ́ ká dédé máa celebrate success àwọn individual ká máa fi rọ́ọ̀bù ara wa in the narrative of future. Ṣẹ́rí nǹkan tí Ìjẹ̀bú ṣe this time around tó bá jẹ́ pé gbogbo àwọn ọ̀dà Yorùbá míì nígbà tó ń irú nǹkan báyìí ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn tó bá dìde báyìí ni. Bẹ́ẹ̀ni. Gbogbo rádaràda tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lẹ́ni yìí kò ní ṣẹlẹ̀ náà. Because gbogbo àwọn political king yìí náà fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀ rẹ́ wa lára. Nígbà tó fẹ́ fàdéyẹ ìjọba mà wọ́n interview boy kan pé kí lórí tó fẹ́ fi jọba orí dádì mi ló ní kí n wá. Ṣé pé kò ní trust kò mọ nǹkan tó ń fẹ́ lọ ṣe ń bẹ̀. So àti ọmọọba o àtọmọ ìjòyè kó ní kálukú mọ ibi tó ti wá kó dẹ̀. Wọ́n tẹ̀ ní kí ẹrú kó mọra ẹ̀ nírú ẹrú kí wọ̀fà kó mọ ibi tó wà. So nǹkan tí mo fẹ́ sọ nìyẹn o kò fàjà. Ẹ̀wọ̀ ire eléyìí tèmi kọ́ onímọ̀ kan ń sọ fún gbogbo èèyàn ni pé kí ni báwo náà ṣe máa feel báwo làwọn ọmọ Alhaji Wasiu ṣe máa feel. Wọ́n ti mú tọ́ nìyẹn náà. Ṣé mo lè sọ̀rọ̀? No, because ó ti kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ bá àwọn ọmọ tó bí.
bíbọ̀ kó tó du oyè gan ti kó rárẹ̀ rẹ̀ báwọn. Àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé kò ń ṣòwò àwọn ìwọ̀sí kan wà tó jẹ́ pé kò ní tán ẹ mọ̀ pé ìtàn ni nǹkan tó ṣẹlẹ̀ yìí àrọ́mọdọ́mọ wọn máa gbọ́. Ṣé wọn náà sọ ìtàn tí àwọn baba ńlá baba wa ń ṣe tó ti ṣe láyé ìjọ́un. Bẹ́ẹ̀ni. Tí wọn ló délẹ̀ yìí. Bẹ́ẹ̀ni. Kò sí ṣe tí wọn ló délẹ̀ yìí. Nǹkan tó ṣẹlẹ̀ yìí àwọn kan ti cut ẹ̀ wọ́n ti keep ẹ̀ in 100 years wọ́n á máa fi pa àwọn ọmọ wọn náà máa ìdìde pé wọ́n fẹ́ ṣe nǹkan míì lọ́yàn làwọn máa ní kó jókòó ta ni bàbá ẹ nílẹ̀ yìí. Àwọn ọmọ ẹ̀ lè dé bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀ lè dé bẹ́ẹ̀ bàbá wọn chance bàbá wọn ní ló ti lò bàbá ọmọ wọn lè dé bẹ́ẹ̀. Sherry sister Maureen Sherry uncle tó sọ̀rọ̀ on fact ilé àtọ̀nà yín ò ní dàrú. Àmín Jésù. Sherry ọ̀rọ̀ yìí sister Maureen tẹ́ bá rí lọ́jọ́ kan tí wọ́n ń sọ̀rọ̀ pé wọ́n fi Ọ̀túnba Ṣùbọ́mi jẹ olórí ọmọ wa mo sọ lọ́jọ́ yẹn wípé Olisa ló fi during that ìjà àwọn Bísí Ọ̀nàbànjọ yes you said it. ìgbà yẹn náà fi Àwùjalẹ̀ náà fi Ọ̀túnba Ṣùbọ́mi jẹ ẹni kò sí nǹkan tó ń jó lórí ọmọ ọba ẹ sọ. Ọ̀túnba ṣe nígbà táwùjalẹ̀ dé tó máa fẹ́ ṣe meeting pẹ̀lú àwọn olóyè tó kù Àwùjalẹ̀ máa sọ fún Ọ̀túnba Ṣùbọ́mi fún olóyè Bisrod ṣó máa fún ẹni náàyè. wọ́n bá fẹ́ yóò máa ní ṣó máa fẹ́ ẹni náàyè. Oh my God. Ipe olóyè Bisrod ló pè kò ń pè ní kò lè pè lórúkọ ìgbà tó wáyá ló á ní kó máa joyè ṣó máa ṣẹ̀ lọ́mọ wa kó máa wá joyè. Because wọ́n máa ń ní kó yẹ̀bá fún wọn tán bá fẹ́ ṣe meeting gbà yẹn ni. Ìgbà yẹn l'Àwùjalẹ̀ ṣẹ̀ wá fi jẹ́ because Àwùjalẹ̀ kò fẹ́ máa pè ní Ọ̀túnba tó Olisa fi jẹ́ yẹn. Because kò ń ṣòun náà á ṣẹ̀ wá fún lọ́túnba. Òkè Olisa ló fi àwọn jẹ Ọ̀túnba fún wọn. Olisa ló fi jẹ́ Ọ̀túnba nígbà tí incident ṣẹlẹ̀ bí sọ̀rọ̀ gbogbo tó fẹ́ yọ Àwùjalẹ̀. Bẹ́ẹ̀ni. So ngbà tá Àwùjalẹ̀ dé Àwùjalẹ̀ ní pride Àwùjalẹ̀ ní ìgbéraga. Ó máa sọ ṣó máa yẹ ẹ̀bá ẹni olóyè Bisrod bó ṣe máa ń pè nìyẹn. Tó bá jáyé ìgbà wọn ní ti bọ̀dá Wasiu ṣẹlẹ̀ nǹkan global jẹ́. Àwùjalẹ̀ never like gbogbo ọmọ Ìjẹ̀bú-Òde tó bá wà ń bí lè testifies Àwùjalẹ̀ never like Wasiu. At all. He never like him at all láti bí síbẹ̀ yẹn. Correct. At all. So wọ́n take bàbá yẹn bí ìgbà tó ti hold. Mọ́mì ẹ má bínú mà ṣe mọ̀ pé after tó fi jẹ lówó ọba ṣe mọ̀ pé ó wá pe ìdílé mẹ́rin ní early last year January ọba ṣe meeting ọdẹ stop to inú ẹ fún pé iná wọn dùn sí pé ọmọ pé kò ṣe ìfẹ́ Àwùjalẹ̀ pé ó lo advantage olórí ni. ọdọ wọn accept o. Mo mọ pé ìjọba dárúkọ Ọ̀túnba Ṣọ̀tẹ̀ níbi báyìí mímọ̀ Ọ̀túnba Ṣọ̀tẹ̀ dáadáa. Number 4 ni wọ́n ní gbogbo Ìjẹ̀bú-Òde. Ẹnà Ṣọ̀tẹ̀ ṣọ́wọ́n aláwọ̀sá ìmàgbà fún gbogbo pé níwọ̀n ọdún sí pé kò ń ṣe ọmọ kò ń ṣe dùn Àwùjalẹ̀. Tó ìgbà tí wọ́n wá fi tí Àwùjalẹ̀ ṣẹ̀ wá fọ̀túnba Ṣùbọ́mi jẹ Àwùjalẹ̀ tó jẹ́ fi jẹ olórí ọmọọba. Tí wọ́n sọ pé òun kọ́ Àwùjalẹ̀ kọ́ ló fi jẹ Ọ̀túnba nígbà tó fi wọ́n jẹ olórí ọmọọba àwọn ń jẹ lọ. Ìfún káwùjalẹ̀ tó kú kí bàbá Ṣùbọ́mi gan tó kú àwọn àtàwùjalẹ̀ ń jà. Wọ́n jà bẹ́ẹ̀ni wọ́n jà. Wọ́n jà tán fi kú ni táwọn méjì fi dẹnu ọ̀run. Àdíngbà tí wọ́n fi olórí ọmọọba ìjà yẹn kí lẹ́yìn fi pé kíni ìjà yẹn ló jẹ́ kán fi olórí ọba kán fi máa ọjọ́ tí Àwùjalẹ̀ máa announce kò ń ṣe nǹkan tí Wasiu náà mọ̀ tẹ́lẹ̀ náà. Bẹ́ẹ̀ni. Tèbíjọ́ tí Mr. T. Bọ̀dá tí ló fi announce náà Palace ti announce. Yes, lọ́jọ́ tí Ọ̀túnba Túndé Ṣóyè ń ṣe ìwúyè. Oyè tó fi wọ́n jẹ mo ti tọ́ dá ọ̀tún oyè òsì ọba padà sídìílé Ṣóyè. Wow, èyí tí ẹ mọ ìtàn Ìjẹ̀bú. Dàtọ́ jẹ́ lébọ̀ bàtọ́ ní Ṣóyè lọ lọ́bì fún òsì yẹn o. Bọ̀ kékeré yẹn náà ti gbé mi wọ̀ Ìjẹ̀bú-Òde bàbá àti ìyá mi ọmọ Ìjẹ̀bú-Òde ni ọmọ Ìjàdá ni mí nídìílé bàbá ọmọ àwa lọ Ìtààfin ni mí. Níjọ́ yẹn à ń sọ̀rọ̀ olóbìnrin Òjòwú. Obìnrin a gbọ́dọ̀ máa tú di òrìṣà wa. A gbọ́dọ̀ máa tú síta ni. Tó bá ń gbé obìnrin Òjòwú wọ́n máa ń gbé séjìká ni.
ó dẹ̀ máa gbin ni. Yes, wọ́n dẹ̀ máa ń nàyàn tán bá ń nàyàn kò sí bọ́n ṣe lè nàyín tó lẹ́gba kò ní dégbò. Ó dẹ̀ ní ajá tán máa ń bẹ́ sí di ìrókò yẹn. Èèyàn kan ní ọmọ ìtalápò ni èmi o. Kò ní jẹ kò ní títí di ọdún kan tó ń bọ̀. Sista Maureen ajá yìí ò ní jìnnà kò ní Ìjẹ̀bú Òde ẹ̀yin ọmọ àfìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ o. Nígbà tí bàbá yẹn dẹ̀ tó dẹ̀ kú ọmọ bàbá Ṣùbọ́mi sọ̀rọ̀. Ọjọ́ wékìpì yẹn sọ̀rọ̀. But people ignore him. Tó kíní yóò ń ṣe kíní Wasiu ò lè jẹ nǹkan tó ń sọ yẹn. Àwọn ọmọ yìí sí ló máa mọ̀ pé wọ́n like òun. Wọ́n dey like him as a person as pé music fine. Bọ̀ yí pé kó wá jẹ ọba yẹn. Àwọn alálẹ̀ Ìjẹ̀bú gan ò ní gbà fún un. Ó pa alálẹ̀ lé orin tó kọ yẹn. Ó pe àwọn alálẹ̀ ó dẹ̀ pe spirit lórí ara ẹ̀ ni. Ó pe spirit. Òun náà kéré náà kò mọ nǹkan tí Ìjẹ̀bú mo sọ lọ́jọ́ yẹn bíbẹ̀ kò mọ òun náà kéré náà ṣé kò mọ nǹkan tí Ìjẹ̀bú gan fojú Àwùjalẹ̀ jẹ. Ṣé rí gbogbo ìtẹ̀rí t'Àwùjalẹ̀ ṣẹ̀ lọ sọ pé Aṣíwájú Muslim ní kọ́fíìsì òun yẹn. Wọ́n lé Àwùjalẹ̀ wọ́n lé lére mọ́tò kọlù kẹ̀kẹ́. Ìjẹ̀bú lẹ́ fi ṣeré. Òun náà wá gbọ́n wá rìn. Ó ti rìn òun náà ti débì kan. Òun náà ti dòṣà. L'Àwùjalẹ̀ ṣẹ̀ lè máa pa gbogbo àṣẹ yẹn o. So gbogbo èyí tí wọ́n ń sọ yẹn àìpé Wasiu ń padà bọ̀ yẹn kò lè jẹ́ o. Ó lè jẹ́ padà bọ̀ Abija o. Mr. Martin ẹ̀ka bọ̀. Tí kíní yẹn bá bọ́ sọ́wọ́ Ládi ọ Bíọ́dún Ọ̀nùgà wàhálà ó máa lùsì orí ọmọ báyẹn. Wọ́n gbà lọ́wọ́ ẹ̀. Wọ́n bọ́ sọ́wọ́ méjì yẹn. Sọ pé tó bá ti ṣe kíní sí ò ti ń ṣe ọmọ Ìjẹ̀bú Òde ó ti tan náà wọ̀rọ̀. Ó bá bọ́ sọ́wọ́ Ládi Balógun ọkọ̀ bọ́ sórí ọwọ́ Bíọ́dún Ọ̀nùgà. Wọ́n dẹ̀ máa gba báà náà ṣe ń pè é wọ́n máa gba Ọ̀túnba Fìdípọ̀ tẹ̀wọ́lẹ̀ wọ́n dẹ̀ tún náà máa kọ lẹ́tà sí Ọ̀yọ́ gan. Tó bá ti bọ́ sọ́wọ́ Ládi. Nípa ẹni tó bá lè ṣerú nǹkan tó ṣe yẹn kò wọ́ọ̀tì láti jẹ yóò máyégún gbogbo Yorùbá land. Àwọn ọmọ Ṣùbọ́mi mí nẹ̀ o. Wọ́n lè dọ́yọ̀ ara ẹ̀fọ̀yọ́ sílẹ̀. Wẹ́ẹ̀ tó bá dé wọ́n kàn lè ṣe mọ́ pé wọ́n kàn lè make request tó bá ṣe. Wọ́n lè dọ́yọ̀ agbára yóò dọ́hùn. Ìwà burúkú ló wù yẹn. Ọgbára yóò tẹ̀ dọ́hùn ọba Ọ̀yọ́ gan-an. Tẹ́tí ẹ̀ wá níwà ìṣẹ́rù nǹkan tí Wàṣẹ́ máa wo tó bá jọba lẹ́ni Wasiu wọ́n pè lélẹ́rẹ́ kò ní lọ. Kò ní lọ Níjẹ̀bú. Kò ní wá. Yes kò ní wá. Kí ló fẹ́ lọ fún ìtìjú ni? Kò ní wá. Nígbà tó ti ẹ̀dùn òye gan tó pè fọ́ bá ń ta fẹ́sọ̀ bá ń ta dètò ṣe ń Jẹ̀bú Òde yọjú. Kò ṣe eléyìí tó wà yìí òun àti ẹ̀yin àti wọn ò sí nídìí same. Àti tó bá ti lè bọ́ sọ́wọ́ kó máa gbàgbọ́ kó máa bọ́ sọ́wọ́ Bíọ́dún Ọ̀nùgà ọ̀ Ládi Balógun lọ́nà méjì yẹn. Tó bá bọ́ sọ́wọ́ wọn ó máa lùsọ lórí wọn báyẹn. Bọ̀ ó yìí máa gbé Ìjẹ̀bú náà kò sáà lè gbọ́ ṣáà. Ó lè kó bẹ̀tọ́ ọmọ àgbà rẹ̀ lọ́wọ́ ẹ̀. Ṣẹ́fẹ́ gbìn nǹkan ọmọ tí bá sẹ̀ nìkan táwọn ló máa go ẹ̀sà ní Ìjẹ̀bú ó ti tẹ̀nà. Last week gbẹ́gọ́ngì àti ìbúmáwé wà mí kan tó ṣe yẹ̀yẹ́ gbẹ́gọ́ngì ọba gbẹ́gọ́ngì sọ̀sà àti ìbúmáwé àgọ́ tó wà mí kan tó ṣe fàájì mi kan tó ṣe yẹ̀yẹ́ gbogbo ọ̀rẹ́ dẹ̀ nìyẹn gbogbo ẹgbẹ́ kan lọ́wọ́ o ẹgbẹ́ kan lọ́wọ́ o. Èmi ò mọ wá ẹ̀tọ́ fún ìrìn àjò yìí mi mọ̀ kan tó ti wọ́n lọ ṣe. Ẹ má bínú nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé ṣe rí ọ̀rọ̀ Alhaji Wasiu. Ó dàbí àṣà sí i. Everybody fi ṣàríkọ́gbọ́n pé ọ̀la àmọ́ kan tí ọ̀la máa bí. Bẹ́ẹ̀ni. Oníkadùkú ṣọ́ ìwà ẹ̀. Bẹ́ẹ̀ni. Oníkadùkú ṣọ́ ìwà ẹ̀. Bẹ́ẹ̀ni. Àmọ́ kan tí ọ̀la máa Wasiu gan ò mọ̀ wípé irú nǹkan báyìí lè ṣẹlẹ̀. Kò tẹ́ mọ̀ fún ọ̀dá ìkìrun tó yìí. Ìjẹ̀bú lọ́lọ́run fi ṣe pàṣọ́nà. Ẹ wo gbà tó ṣe àwọn àfáà yẹn tó ní kó apologize. No matter how. Wọ́n ti ẹ̀yìn apologize ó lóun ò lè apologize pé tóun bá apologize. Tẹ́ bá ń wo àwọn tó ń jọba nílẹ̀ Yorùbá pátápátá 2% wọn ló jẹ́ wípé wọn ò ní history ní ìlú wọn iṣẹ́ rẹ̀ tó ti ṣe sílùú. Bẹ́ẹ̀ni. Cherry Síjú Adé kó tó kú tẹ́ bá dé Palace Ifẹ̀ Síjú Adé ló kọ́ 2-story building tó wà ní Palace Ifẹ̀. Kó yẹ Adérẹ̀mí tó kú tẹ́ bá dé Ṣàgámù Ṣónáríwo
àkárìgbọ̀ Rẹ́mọland mo bá ṣiṣẹ́ for 15 years. àwọn èèyàn ló ń ṣe nǹkan fún Ìjẹ̀bú Òde kò ṣe náà. ó ti ṣe so many things fún Ṣàgámù kó tó di pé ó du ọba. tẹ bá dé Ẹ̀gbá tẹ bá ó pọ̀ dáadáa bẹ́yẹn. àwọn resort tó ṣe tó ní káwọn èèyàn wá fi 40 million ṣe membership for what? ẹnà 40 million ni. 40 million ni o. ẹnà bá jẹ́ club 40 million ni. 40 million ni tẹ bá fẹ́ join club. ní Ìjẹ̀bú Òde bẹ́ẹ̀. tó ṣe ti fẹ́ kan rówó ṣé ìyẹn náà ń pè pé ó ṣe nǹkan sí Ìjẹ̀bú Òde. wọ́n ló ṣe bakery wọ́n ló kọ́ ọ̀gbẹ́ wọ́n dẹ̀ ló gbalẹ̀ ìfẹ́ mo ní Ìjẹ̀bú wọ́n ní kí ló ṣe fáwọn. mọ́mí búrẹ́dì yẹn tẹ́ bá dé Lagos garage búrẹ́dì yẹn dùn Lagos garage wọ́n máa fọ́ọ̀tì búrẹ́dì yẹn pẹ̀lú èyí tí Fétí àṣeṣe kò kẹwò yìí tó ń ṣe kinní jù. ta ló ń jẹ́ Fétí à? ìyàwó ẹ̀. òye náà ṣe búrẹ́dì ni. náà ṣe mọ̀ pé orúkọ ọmọ ẹ̀ ló fi ṣe búrẹ́dì yẹn Àǹjọ́lá rẹ̀. tó ìyẹn ìgbà tó ń fẹ́ra wọn mọ́ yẹn ìyẹn kọ̀ǹtínú búrẹ́dì yẹn lẹ́kọ̀ọ́. ẹlẹ́ka pàwọ́ ní búrẹ́dì yẹn Ìjẹ̀bú Òde. ìyẹn dẹ̀ ń ṣe búrẹ́dì yẹn à ń rìn náà ó ń kọ́ han pàtí wọ́n ń ṣe gbogbo ẹ̀ òun ọmọ Ìjẹ̀bú Òde mélòó ló ń jẹ búrẹ́dì yẹn. àmọ́ mi ìyá ẹ má sọ yẹn búrẹ́dì yẹn ó tà Ìjẹ̀bú Òde o ọmọ mi sàṣì sáà rẹ̀ sáà ní wàhálà rẹ̀ ní Ìjẹ̀bú Òde olùkọ́ ló ta búrẹ́dì yẹn. tọ́rẹ́ mi kan tó lọ ní gàtà lọ́dẹ tó ní búrẹ́dì yẹn ti bàjẹ́. ẹ bá dé Lagos garage ẹ má ṣe bàjẹ́ náà. Ìjẹ̀bú ṣe gbọ́. Ìjẹ̀bú. ta ní wàhálà rẹ̀. ẹ̀bọ̀ ó máa ń tètè bàjẹ́. ẹ bá tètè bàjẹ́ ọkọ máa ń pèsè àrò bẹ́ẹ̀. ẹ ló ń tà. ní 4 years ago tí mo wà lé 4 years ago tí mo wà ní kò 1-2. ó tóbi gan. wọ́n ní kò ṣe jack ẹ máa gbọ́ wọ́n ní kò ṣe jack no school no library no scholarship for youth of Ìjẹ̀bú-land he is only making money for him. businessman ni. ẹ wo bàdà Fẹ̀túgà tó ń bá a ṣiṣẹ́ yẹn tẹ̀bí àbúrò àǹtí tó ń àǹtí Dọ̀tun Fẹ̀túgà ni tó bí Wàsílà ọmọ ẹ̀ tó kú fún. ó náà fi búrẹ́dì gboyè lọ́wọ́ yín. búrẹ́dì wèrè wo ni búrẹ́dì tó ń jẹ. Ìjẹ̀bú mo bẹ̀rù yìí o bọ̀. náà ìbẹ̀jẹ̀ bá lọ́tẹ̀ bọ̀ lẹ́nu yìí ṣe rí respect tí bá mo respect sí Ìjẹ̀bú ní nísìn iyì yìí pọ̀. sísá Maureen gbọ́ ta bá fẹ́ yàgò obìnrin àgbọ̀ mélòó ń bìrọ ọkọ rẹ̀ àárọ̀ yẹn. mélòó ń bìrọ ọkọ rẹ̀ àárọ̀ yẹn ṣé mo mí nìyí ẹ̀ ṣá. mi ò mọ èlé ló bí fún ọkọ àárọ̀ ẹ̀. that means first husband there. so àmọ̀tọ́ ara wa. ṣe iṣẹ́ tẹ́lẹ̀ nísìn mo bẹ̀rù wọn. mo bẹ̀rù wọn ẹni mi ò sẹ mọ̀pọ́n mi ìmọ̀pọ́n lè tó yìí mo bẹ̀rù wọn. díyà ṣẹ́rí díyà ń jẹ́ ọkọ̀ sista Maureen à ń ṣe ẹgbẹ́ ọmọ Ìjẹ̀bú Òde Descendant Association ní UK bíbá a fẹ́ ṣe first launching lọ́dún yẹn lọ́hùn it's over 10 years ago now. wọ́n wá ní àwọn tó fẹ́ ṣe chairman bó ṣe dárúkọ díyà báyìí èmi tí mo dẹ̀ ti ní díyà sínú nígbà tèmi wà ní secondary school because ìgbà tí díyà wà ní governor àwọn náà ń gbowó orí Ìjẹ̀bú Òde gbogbo tax Odògbólú la máa ń san sí. ìgbà yẹn ni báǹkì kan báyìí wà ṣé national kí lórúkọ báǹkì yẹn. People's Bank. no national Savannah Bank. Jísàbà no ìkan wà lọ́nà mo nípa báyìí kò ń ṣe bí national bank very old but I'm talking about more than 40 years ago. National Bank. God bless you sir. ibẹ̀ la máa lọ sanwó school gbogbo táàsì sí bọ́ àwọn ọmọ school náà dá wọn gbèsè o 20 naira la máa ń san gbà yẹn a máa san 2 naira àwa yí zero sí tó bá ti fi wá fẹ́ látọ̀. gbèsè lẹ́yìn. láti kékeré ẹ̀yọ́ ọmọ kékeré. làwọn kékeré yẹn wo bàtà wà ní secondary school I'm talking ní ọdún tó ti national bank yẹn ti pẹ́ náà. bẹ́ẹ̀ni. and mo finish secondary school ní 1988. mo dẹ̀ ti roró yẹn sínú láti gbà yẹn. díẹ̀ má ti kú kí lẹ́yìn sà. ó ti kú díẹ̀ ti kú. náà ó padà ní kó tó kú ni náà. àwa fẹ́ ṣe kínní Ìjẹ̀bú Òde Descendant fẹ́ ṣe kínní ìgbà yẹn ta ló kọ́kọ́ akọrin fún wa náà Sàláwà kó tó wá kọ́kọ́ ládé ọ̀nà àwọn náà bẹ́ẹ̀ fi dé fáìtì díà kó jẹ́ ṣe àmà èmi fìjẹ̀bú sọ fún ẹ lè ṣe o. kò tẹ̀ ní fún ilé ìgbésẹ̀ láíláí.
gbogbo wọn fọ́ sẹ́rìn bẹ́ẹ̀ pé Ìjẹ̀bú rèé gbogbo wa Ìjẹ̀bú pé inú mítìn ni wọ́n ní kò ṣe o mo ní níbo àkọ́kọ́ náà kò jẹ́ ká gba state secondly tó tiẹ̀ ti fi ṣe yẹn ó ń gba táàsì odòdè láyàláyà ó ń wọnú Ìjẹ̀bú-Òde ó wá lo power ẹ̀ à ń san gbogbo táàsì wa fún ẹ kí ni Odògbolú fi tó wa. Mélòó la yẹ wọlú. tó ẹ̀yẹn worú yẹn bọ́n kò lè wá kó wá wọn àti gba ẹ̀wọ̀n tí ẹ sọ̀rọ̀ ẹ̀ mọ́ tó Ìjẹ̀bú àwọn màmá wò ẹ kò ṣe kò tẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Àní mo bẹ̀rù ẹ jẹ́ kí ẹ má bínú mo fẹ́ sọ kíní kan ṣé rí gbogbo Yorùbá pátápátá mo fẹ́ kẹ́ ẹ kíyèsí kankan ṣé rí tẹ́nìkan bá ní agbára tó bá lágbára tí ò bá sẹ́ni tó lè mú wọn á máa bí Ọlọ́run tì kọ́lọ́n kó mú kọ́lọ́n má jà sí sọ̀rọ̀ mi yé yín bó ṣe ń bí Ọlọ́run kó mú yẹn wọ́n á tún máa pọ́n lé wọ́n máa gbàtọ̀ owó ẹ̀ ọjọ́ tí àdúrà yẹn àbí èpè yẹn tó máa ṣe báyìí kò ní sólúgbèjà fún. bẹ́ẹ̀ni. ẹ wo Abiola for example MKO is one of them. so téèyàn bá ní agbára kó sọ agbára yẹn kó sọ lò. ẹ wo Adedibu Ogoni local government is very bigger than Adedibu local the government. same thing. so téèyàn bá ní agbára ènìyàn máa ń kó la sọ lò. làwọn ni. kó sọ lò. Ìlọmọ yẹn local government tó wà lọ́ndà Ìjẹ̀bú. Díà. Àtúmọ̀ mi. Ta ẹ kalẹ̀ sa. Mr. Martin ẹ kalẹ̀ mo ti pè yín tẹ́lẹ̀. Bí Díà sì jẹ́ nọ́mbà 2 tó Díà ọmọ ẹ̀ ń ṣe first born ẹ̀ sí mi àbí lórúkọ ẹ̀ ó ń ṣe security London. Because kò wùwà dáadáa ni. First born Díà ó ṣe security London. Tí ó bá jẹ́ pé Àwùjalẹ̀ tó lọ bá Àbàṣà nígbà táwùjalẹ̀ dé àbá tó débẹ̀ yẹn táwọn Àbàṣà fẹ́ máa sọ pé wọ́n láwùjalẹ̀ sọ fún pé ó wo bó ṣe plan coup yẹn Àwùjalẹ̀ wọ́n ló dẹ̀ sọ fún Àbàṣà yìí pé kó jẹ́ kóun rí Àbàṣà ó dẹ̀ kó jẹ́ kóun rí di ó dẹ̀ dọ́dọ̀ Díà Ìjẹ̀bú ló fi sọ fún ó ní wo mọ̀ ń fọ̀rọ̀ ṣe yẹn ní gbólóhùn kan ní kọmọkébé bó ṣe sọ fún ní Ìjẹ̀bú ló fi sọ fún ìyẹn dẹ̀ fún lésì ó dẹ̀ lọ bá dé Àbàṣà ó ní remember Ọládipúpọ̀ Díà is our son Àwùjalẹ̀ dẹ̀ kúrò. nǹkan tó ń fi pa Díà Àwùjalẹ̀ náà ò jẹ́ kó pa Díà. yes. abẹ́lẹ̀ dá ẹ̀. ẹlẹ́dàá ẹ̀bùn nǹkan tó tún wá fà á nìyẹn tó fi jẹ́ pé tí gbogbo Nàìjíríà fi respect Àwùjalẹ̀ ọba mélòó ló lè ṣe ológun àlàsọ. wọ́n jáde níjẹ̀bú-Òde tó bọ́ra sí wòwò a lot of things náà ṣe fún wọn ṣe pa máa wọ́n ṣe pa rí màá lọrin yẹn pa mo ti gbàgbé orúkọ ẹ̀. Àdìsá lásìdẹ́ǹtì ni. yes àwọn arúgbó bọ́ síta wọ́n dín àkàrà Àbàṣà láì tí ì kú wọ́n dẹ̀ gbé pósí ẹ̀. kí ẹ̀ má lágbára kó sọ agbára ẹ̀ lò. àti ìkọjá yìí ẹ̀ ní mò ń bá àní gbà mí Ọlọ́run má jẹ́ àtẹ́. ó tẹ́ o. àwọn ìrìn àjò kan wà tó jẹ́ àwọn ìgbésẹ̀ kan wà ìgbésẹ̀ tá a máa gbé tá a máa tẹ́ kọ́lọ̀ má jẹ́ àgbé. àwọn because ó ti gba yìí wọ́n ti lórúkọ wọ́n ti ṣe oríṣiríṣi àṣegbé eléyìí báyìí àṣetẹ́lẹ̀ ó ń ṣe pamọ́ ni. àṣetẹ́lẹ̀ eléyìí. ẹrántí ọlọ́rọ̀ ọ̀nù Bíbélì ẹrántí rẹ̀ tó sọ pé nísìnyí mo ti kọ́ bá mo ti kún gbogbo ẹ ti kún kí n máa jẹ́ kí n máa mú. ó ní òní ni á béèrè ẹ̀mí rẹ̀ lọ́wọ́ ìwà àṣírí. ṣé ẹni téèyàn bá ti wò pé téèyàn bá ti wà full of himself pé kò sẹ́ni tó tóbi kò sẹ́ni tó sí tí mo lè gbà. oúnjẹ yóò ní wọ́n wá ń wá bẹ́kùbẹ́kù kiri. yóò jábọ́ láti òkè yóò dẹ́rì fọ́lẹ̀ gbà ọ́. ó já o kò lè dàbí mọ́ ṣé sóòlù fẹ́ lọ ni. títà mọ́rin àwọn èèyàn sọ̀rọ̀ àwọn ọmọ wọn sáwọn ọmọ Wasiu Ayinde gan lójú tì. ẹni sùn ẹjẹ́ àti ibi fúláìtì tó fẹ́ hijack fúláìtì yẹn tó fẹ́ hijack ẹjẹ́ àti bẹ̀rù tọ́mọ ẹ̀ lóhun ó sùn wọn ẹjọ́ tọ́mọ yẹn bá tó jẹ́ pé lóòótọ́ ló stọ́ọ̀dì lọ
ṣé kò mọ̀ pé wọ́n lè bẹ́ẹ̀ bàbá òun pé ó máa já sí i. No, ok, irú bí mo ló fẹ́ so èso iṣẹ́ ibi burúkú ọ̀sọ̀ èso rẹ ni. Kò possible now. Kò sí bẹ́ẹ̀ ṣe ẹ̀ lè yọ ẹ̀jẹ̀ bàbá ẹ̀ lè yọ́pò lára ọmọ. Wọ́n ní tébù lọ́yà. Tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ wà lórí pílátọ́ọ̀mù yẹn ẹ lè ṣe yan léyìn mọ̀ wọ́n lè máa táwọn kan bá ń kà báyìí tẹ́ wá pè wọ́n tébù lọ́yà ṣé kò ní. Níbo ló ti kó àwọn èèyàn yìí wá Ọlọ́run Elédùmarè? Tó bá yẹ pé ọmọ yẹn ṣe tébù lọ́yà ó jẹ́ pé ó study law gangan tó study law rí lọ. Gbọ́ ọmọ tó ń pè ní wọ́n ní tẹ́mù. Tẹ́mù ṣé kí wàá ní tẹ́mù ni? Wọ́n ní tẹ́mù lọ́yà. Tẹ́mù náà ẹjọ́ torí ọlọ tí èèyàn bá study law pẹ̀lú tí bàbá ìdánwò yẹn ṣé kò mọ̀ pé wọ́n lé bẹ́ẹ̀ àti tẹ́rọ́rìsì ní kó fẹ́ hijack play tó wá ló tù wọ́n sí court. Ẹjọ́ tó yẹ kí ọmọ wọn lẹ́jì ta ló pè bàbá rẹ̀ sí kọ̀rọ̀ pé dáàdì mi fẹ́ ṣe adójútì ní yín o. Ó tọ́ ni. Ọmọ ìgbà lọ má jà dáhùn kí ìgbà tó ti dá plane. Kí yẹn rọra ṣe kó ṣe lórí. No, ẹ̀yin àwa èèyàn ṣe rí ẹjẹ́ orí mo notice kankan àwa ènìyàn àfúnra. Mo ń sọ kankan mọ́ láti ìgbà tí ìyá ẹ̀ ti kú sẹ́ẹ̀. Ẹ̀tẹ́ ti bẹ̀rẹ̀. Ẹ lọ wo àwọn gbogbo ìgbésẹ̀ gbogbo àwọn nǹkan tó ń ṣe ló ń mì sí ẹ̀. Tí ò bá ṣọ́ra lẹ́yìn tí ìyá ẹ̀ kú yìí pé tí ò bá ṣọ́ra òun kò ní pẹ́ tẹ̀lé. Gbọ́n kan tó ń sọ ni àwọn kan máa sọ wípé pẹ̀lú nǹkan tó jẹ́ ẹ̀rí ní ọjọ́ tí Ọlọ́run fẹ́ mú olùṣe ìka ènìyàn ó ní olùgbèjà ò ní sílé. bí èjì ní plane yẹn ṣó yẹ kó tún lọ jàjọba. Because gbogbo ìgbà tẹ́mi rí plane mo ní ṣàbìlù nílé. Bíbélì ní plane yẹn ò ṣojú ẹ̀fọ́ àbìlù gidi ni. Sísàmọ́rin Bíbélì ní ègbé ni fún ẹ tó fi ibi san ire torí pé ibi ò ní kúrò nílé rẹ̀. Ṣé ẹ pé nígbà ọ̀rọ̀ interview podcast ò ṣe podcast ló mọ̀ ṣe ó Wasiu Ayinde sọ̀rọ̀ kan ó lóun ò kọ́ṣẹ́ lọ́dọ̀ Barrister ò kọ́ òun lórin. Ẹjọ́ kò lọ ẹmọ ìyá tí Barrister jẹ lórí Wasiu Ayinde. Barrister gan sún ẹ bá wo interview Barrister kan ó ní pé nígbà tí wọ́n fẹ́ ṣe orin kan orin yẹn ni ò bá fi rẹ́ńdà Wasiu Ayinde wálẹ̀ ó ní bàbá yẹn tún lọ padà pa orin yẹn rẹ́ pé ilé tó ń kọ́ kò gbọ́dọ̀ tọwọ́ òun bàjẹ́ òun ò gbọ́dọ̀ wó. Ó wá ń tún gbogbo wa la mọ̀ pé Wasiu Ayinde kò ró rere kan Barrister rí. Ẹ lọ wò wọ́n kò síbi tí wọ́n ti sọ̀rọ̀ Barrister pé Barrister ṣe kiri ó ní òkú àwọn sí àwọn òṣèǹ kankan kò ṣe kankan lọ́dọ̀ òun. Wọ́n ní ó mọ̀ wípé Barrister ò kí ń ṣe birthday ó lè lọ organize birthday fún. Pàláì ìbáwọn ọmọ yẹn sọ àwọn ọmọ Bàrí sọ̀nà. Wọ́n sọ yẹn mo gbọ́ yẹn. Birthday yẹn títí ẹgbẹ́ tí wọ́n lọ ṣe ń London yẹn kò tiẹ̀ yẹ wọ́n ṣe birthday bàbá gan fẹnu ara ẹ̀ sọ́gbà tó nígbà wọn pe 40 pé nígbà táwọn fẹ́ celebrate 40 àìsàn wọn fi dà wọ́n mọ́lẹ̀ ìyá àwọn fi di àwọn mọ́lẹ̀ káwọn ò fi rí ṣe. Ẹ wá gbé ẹni ẹlẹ́ni lọ London ẹ wá lọ ṣe birthday títí ẹgbẹ́. Ẹ wá lọ ṣàpàpà ń dodo fún ẹran bàbá láàrin àrè máa bọ̀. Bàbá kí lorúkọ bàbá gbẹ̀yìn ló ṣe MC jọ́nà bàbá gbẹ̀yìn lòun náà dáṣà ló ń ṣe. Àwọn èèyàn rántí story o. Ní water parks. Mafia ni Wasiu Mafia ni o. Àwọn èèyàn rántí story o. Ẹ mọ̀ ṣe èyí tẹ́ ẹ bá ti ṣe nǹkan làwọn èèyàn ní rántí o tẹ́ ẹ bá ti ṣe pẹ́rẹ́ tó bá ẹlú ṣe àwọn èèyàn lè gbàgbé o. Mafia ni Wasiu Mafia ni o. Mafia ni o. Bóyá wà ẹ Mafia ni o. Ẹ rí pọ́ ọmọ Barrister ọmọ bàbá tó interview ẹni yẹn sọ wípé ó lọ́wọ́ ń bẹ̀ wọ́n nínú àwọn ìbẹ̀dùn wọ́n sọ̀nà nígbà tó pé wọ́n fún un. Wọ́n dẹ̀ ní àwọn ọ̀tá gidi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn yìí wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ káàkiri gbogbo àgbáyé. Èmi náà lè wò pé ìgbà tẹ́ ń pariwo àwọn ọmọ wọn sáwọn ọmọ gan ní tìjú. Eléyìí ni he always comes to Ibadan with guns. Ní Ṣàgámù ìgbàdí olóńdè ló yọ jáde olóńdè nígbà tí wọ́n rí Balógun pé ìgbàdí ló yọ wọ́n fọ́ mọ́tò ẹ̀ dànù sí kíláàsì ló wá. Ọmọ ọ̀rẹ́ sì rí òbí tó ó sì mọ̀ pé àwọn aráàjẹ̀bù lówó ló ń gbé 40 million club lọ síbẹ̀ kò sí gbé lọ Ìbàdàn.
Ibo èwo ló máa wá gbà ń Jẹ̀bú? Ṣé ẹ rò pé iná àpànà náà ń Jẹ̀bú? Àwọn Ìjẹ̀bú òkè náà pin iná àpànà. Wọ́n mọ bọ́ ṣe Ìjẹ̀bú wéríwérí bọ̀ respect yín ti lẹ́kọ̀ọ́ sí lọ́dọ̀ èmi ò mọ tẹ̀lé mi o bọ̀ nǹkan tẹ́ ẹ ṣe fún ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n Ìjẹ̀bú ló jẹ́ Bádéjọ náà. Èmi ò ń ṣọmọ Ìjẹ̀bú ṣèbọ̀ kọ ni gbọ́kọ́ tèmi sọ ni pé nǹkan tí Ìjẹ̀bú ṣe fún ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ nǹkan tẹ́ ẹ ṣe yìí generation ṣì máa rántí ẹ̀. And wọ́n ti enlighten everybody wọ́n ti enlighten everybody nísìnyí. Àwọn lẹ́jọ́ ẹ mọ̀ pé náà lè ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ ní àdúgbò mi báyìí àwọn èèyàn máa jáde síta fún wọn ni. Your mommy is calling you. Your mommy is calling you, Christian. Nǹkan tẹ́ ẹ ṣe lásán ẹ jẹ́ kó yé wa pé ẹ bá yẹ kó àwọn mọ̀ pé they don't know the power of you see if you know how to use social media the power of social media is powerful. Àwọn Ìjẹ̀bú jókòó dúró tán they speak with one voice. Àwọn bàbá wọn wà lábẹ́lẹ̀ wọ́n lo àwọn kékèké yẹn láti máa ju bọ́ọ̀bù tí ò dá síta. Ṣé mo wí pé ká ní pé Wasiu kì í ṣe olórin ni. Ọlọ́run is power to the people. Mo rí on lo a formidable force. Bẹ́ẹ̀ ni o. Wọ́n jókòó tán ó jáde tán ni o. Ẹ kàn máa mú from platform ẹ lọ máa wò. Aṣíwájú sọ́lọ́jọ́ yàtọ̀ Nkọ́lá wọ́n ní kí ni àwọn dúró wọ́n ní kò lè jẹ́ èmi tẹ̀ rò pé mo wò pé yẹta lẹ́yìn ìjọba máa gbélé yín lówó wọ́n ní láyé. kíní kan adigunpo wa dúró gidi gbà ṣe kó sọ́lá lẹ́gbẹ̀ẹ́ yẹn. Ìjọba sẹ́sẹ́yìn ta ló wà wàhálà. Tí wọ́n bá ti rí pé population àwọn èèyàn tí wọ́n go against nǹkan pọ̀ jù wọn ò ní lọ bẹ̀ but tí wọ́n bá rí pé minority làwọn yòókù ni wọ́n máa ń gbégbèsè o. Ẹ mọ̀ pé eléyìí kò sí mo lè fẹ́ ṣe because àwọn èèyàn pọ̀ ẹ mọ̀ pé àwọn èèyàn gidi pọ̀ ní state yẹn. Àǹtí Maureen Àǹtí Maureen ẹ jẹ́ kí n sọ kíní kan ṣe rí ìjọba kí ìjọba tó lè dá sí ìjọba láti àwọn ṣé ní gbogbo afọbajẹ pátápátá ìjọba láti mú wọn mọ́lẹ̀ kán tó lè dá sí tíjọba bá rí afọbajẹ mú mọ́lẹ̀ ẹmọ tó wọ́ọ̀sì nínú tiẹ̀ ẹni gbogbo eléyìí tí ìjọba ti ṣe tẹ́lẹ̀ rí ẹja onísàn láàrin o gbogbo eléyìí tí ìjọba ti ṣe rí àwọn èèyàn yẹn ń wá láti àwọn ìdílé yẹn ó lè lọ gbẹ́ni tó wà lẹ́yìn kan wá gbé síwájú o afọbajẹ náà máa rí mú mọ́lẹ̀ o kì í ṣe ni tí ò wá níbẹ̀ rárá lèmi ò mọ̀ o. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún ìmọ̀ ṣe rí Àkàrígbò Vremoland ó ti kú sí o Ṣónáriwo tíṣọ ni kí n gbà tó kọ Ṣẹ̀yìndé ó ní tèmi ò Ṣẹ̀yìndé àwọ emperor adé ní Ṣónáriwo now nígbà tí ó ń báyàn ẹnìkan wà Ṣàgámù ó ń du oyè pẹ̀lú ẹ̀ Dìjí Adédoyin lórúkọ máa yẹn bàbá Dìjí yẹn olóògbé Adélé òyìnkan lórí òótọ́ lẹ sọ. now ṣe rí kóòtù wá dá ẹjọ́ pé kí Ṣónáriwo kó fi ààfin sílẹ̀. Yes, kóòtù dájọ́ kí Ṣónáriwo fi ààfin sílẹ̀. Ṣé ní gbogbo àfọbàjẹ́ pátápátá mo rí fúnra mi kì í ṣe pé mo wà ń bẹ̀ ni wọ́n sọ pé kóòtù kan ló máa yan ọba fáwọn o Ṣónáriwo lọ́ba wọn. Wàá mi yé yín ṣé rí ká ní pé ìjọba rí àwọn àfọbàjẹ́ mú mọ́lẹ̀ ni wọ́n á yọ Ṣónáriwo lóyè ṣùgbọ́n tí wọ́n bá ti rí àfọbàjẹ́ rà wọ́n lè ìjọba ò lè ní ẹnìkankan ṣe if not wọ́n tẹ̀ lè rí ṣe ni. Ṣé rí àwọn èèyàn mọ bí wọ́n ṣe ní agbára tó. Esma ó tẹ̀lé ti bẹ̀rù Ìjẹ̀bú last year ojújọba ṣẹ́ bó ṣe ń bọ̀ báyìí tó ṣe gun ọgọ́ ọ̀bọ̀ ó lè kó sí ibi tí ṣùgbọ́n bá lè kó sí àná wọn balógun láwùsá àti ṣọtẹ ọtún bá dúkú ṣọtẹ wọn lè sẹ́yìn ni pé èyí ṣe àyẹn níbẹ̀ yẹn lọ sẹ́yìn wọn lè sẹ́yìn ni ayé ló mọ̀ bá. another person yẹ káwọn Ìjẹ̀bú dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Balógun Èkó káì the last bomb tó jù ní àárọ̀ àná àbíjẹta ìyẹn bá dì gan o àwọn eléyìí bá dì gan o káì. ìyẹn ló expose ẹ. ìyẹn Balógun Èkó ó ju the last one yẹn ilẹ̀ mì títí. second to last yẹn ló bá dé jù. last one yẹn ó ní mo ti pè lágbájá ṣe mọ̀ ó ní bọ̀dá mi ó ní ọ̀tẹ̀lẹ̀ fẹ́ fi dálẹ̀ o ẹ fẹ́ fi yọ aró ni o.
ẹ fẹ́ dàlúrú mo gbọ́ kí nìyẹn ó dẹ̀ lóòótọ́ ó lè fẹ́ dàlúrú ó ní irọ́ ni ẹ fẹ́ dàlúrú kò lè ṣeé ṣe o ẹ má bàlú jẹ́ o. gbogbo àwọn ẹgbẹ́ bọ́ba kẹ́yẹ ẹnì kan sọ̀pọ̀tẹ̀ gbogbo bọ́ba kẹ́yẹ ẹnì kan dúró báyìí kó sọ̀pọ̀tẹ̀ gbogbo bọ́ba kẹ́yẹ. no ibi tẹ́ ẹ̀rù Ìjẹ̀bú ti bà mí nìyẹn mo níbo àwọn pípù yìí wọ́n dẹ̀ tàn bọ̀dá yìí títí wọ́n dẹ̀ bà tiẹ̀ jẹ́ ẹ mọ̀ pé kì í ṣara yín tẹ́lẹ̀ kẹ́ tó tàn dé level yìí ni bíkọ́ kálẹ̀ ti kígbe síta like this kò ní rí báyìí. wọ́n lè mọ̀ kán fi pọ́n lé but ṣé rí ọba tó fẹ́ jẹ ló fi tú ara ẹ̀ síta Yorùbá gbọ́n gan o. àní èmi kọ́ ọgbọ́n gbogbo kíní yìí mo kọ́ ọgbọ́n mo mọ̀ pé àwọ̀ ló má tẹ́ Yorùbá pé. máa jó lọ mò ń wẹ̀ yẹn ni àwọn mẹ́rin jọba ẹ̀wẹ̀ kún ẹ̀wẹ̀lẹ̀. àmẹ́rin wẹ̀ jọba ni o àti pé àwọ̀ ló má tẹ́ ó gbọ́dọ̀ mọ̀ ara ẹ̀. wọ́n ní tí a bá ka ẹrú inú ẹrú á bàjẹ́. àwọn ẹgbẹ́ wọn ẹ mọ̀ bí ṣe sọ̀rọ̀ àbáwọn dénú ẹgbẹ́ wọn bọ̀ báwo wọ́n ṣe máa ń sọ̀rọ̀ sáwọn ẹgbẹ́ wọn ṣe rò pé inú wọn dùn pẹ̀lẹ́ ní sọ̀rọ̀ báyìí. wọ́n pa ìtàn Ìjẹ̀bú ń pa ìtàn o ó dẹ̀ ní tradition ó dẹ̀ mọ nǹkan tó ń ṣe. wọ́n ní program yes platform yìí program nǹkan tẹ́ ẹ dá lára lórí platform yìí ẹ mọ̀ pé àwọn fídíò yẹn ó go viral. last week kìíní àmà gbá sísá wọn rí wùwọ̀ fún wa báyìí à ń dùn padà ní àwọn. ìgbà kan wọ́n ní mo ti gbẹ̀gú jẹ wọ́n wá bá mi lẹ́yìn wọ́n ní mo gbẹ̀gú jẹ mo ń support brother Wasiu. táwọn Ọ̀yọ́ bá dá sí báyìí Ìgbò gbàgà gbàgì gbò ọmọ bọ́dí yìí. nínú tẹ́sí ìpanijọ́ tí wọ́n lè pa pọ́tọ̀ wọn jẹ ní Ògùn Sista Yetunde. Sista Yetunde àti Aṣíwájú Jésù àti àwọn yẹn wọ́n yarí kanlẹ̀. Ìjẹ̀bú ò jẹ́ kí Christianity kó gba culture wọn àti kíní wọn tradition wọn lọ. Wọn ò fi ṣeré o àwọn nǹkan tí mi ò gbọ́ rí obìnrin àjèjì àgbà kíní kan gbé gbogbo ẹ̀ jáde. Mo ò gbà àǹtí ẹ ṣèmọ̀ ní wọn ò jẹ́ kí religion Christianity or Muslim kó gbé ẹ̀sìn kó gbé culture àti tradition wọn lọ pé láyé àwọn ilé àárítẹ́ ilé ẹ̀yin yòókù ẹ̀ lè máa sọ́nù ṣùgbọ́n tradition wà. For the first time we had history of Yoruba I give it to Ìjẹ̀bú Ọlọ́run wọ́n ní very deep tradition wọ́n ní very deep culture wọ́n dẹ̀ mọ̀. wọ́n ní wọn ò sọ́nù. wọ́n mọ̀ wọn ò dẹ̀ sọ́nù wọ́n dẹ̀ believe inú ẹ̀ wọ́n dẹ̀ ń dúró tán. wọn ò sọ́nù. tí ẹ̀kọ́ àwọn kan wà ojú máa tì wọ́n ọ̀ tí ẹ̀ tijú ajẹmọ àwọn rẹ̀ kíní kan rẹ̀. àti educated fellow àti ẹni tó kàwé àti ẹni tó kàwé Ìjẹ̀bú wọn ò fi culture wọn ṣeré. no mo respect wọn mo kọ́kọ́ wò pé kíní èmi gan ọ̀hún rí wọn bí Ìjẹ̀bú ni mi ìmọ̀ tó yìí rí ó wà deep mo ní so Ìjẹ̀bú rí báyìí. wọ́n tún dé bọ̀dá tún dé wọ́n ní Àwùjalẹ̀ Ìjẹ̀bú mà ní mo á wò pé ṣé ó ju ọjọ́ ni àbí èwo ni wàhálà ṣe pọ̀ tó yìí. wọ́n ní Àwùjalẹ̀ of Ìjẹ̀bú land kì í ṣe Ìjẹ̀bú Òde o. Ìjẹ̀bú Òde kò jẹ́ bá Ìjẹ̀bú Òde oríṣiríṣi ìjọba Ìjẹ̀bú Òde oríṣiríṣi ìjọba Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú pátápátá kò ní Ìjẹ̀bú Òde nìkan. wọ́n ní wàhálà wà o wọ́n fẹ́ fi kọ́ọ̀lù pa mí ṣebí orí program lẹ́rí ṣẹ́rí lẹ́yìn program àwọn program nǹkan báyìí yóò correct this is the correct one Wasiu ò lè jẹ oyè yẹn láyéláyé máa wá jókòó báyìí. Èbúmáwé àti gbọ̀ngẹ ẹgbẹ́ kan lọ wà bákẹ́yẹ lọ wà ọ̀hún ẹ̀gọ́ support ẹ̀. no mo wá wò pé ewu level of hatred wọn ò like bọ̀dá yẹn rárá. àtọ̀ ọjà yẹn náà ṣe sí. tó bá jẹ́ pé ó di ọba ni ìlú yẹn máa laná. ṣẹ́rí tó bá yẹ kó wọ́n try ẹ̀ ní ojúde ọba ọdún tó ń bọ̀ yìí ó máa pín sí méjì. kò tẹ́ ẹ̀ ní yóò wá kà sí àwọn èèyàn yìí lọ. ojú ọba kò tẹ̀ ní happen lójúde ọba kò ní happen láíláí Wasiu jọba ọba Ìjẹ̀bú Òde. ẹ wo orú fídíò tá a rí tó gbá cameraman tó gbá lórí tó gbá lépa ẹjọ bàbá ẹ nìkan ni ẹ o bàbá ẹ nìkan ló gbá lórí bá o ẹjọ kó
ẹjọ́ tó di ọdún ṣé disgrace ni àbọ̀ sórí ẹ̀sìpẹ̀tì tó hàn ẹni yẹn pẹ̀lú bó ṣe gbà ó sì sálábàjáde ní orí fà ẹjọ́ tọmọ rẹ̀ bá rí tọmọ bàbá bá rí tọmọ tó ní àdáàdì mi lẹ́sẹ̀ báyìí ṣé ni ọmọ ó dùn. no àní àná tí mi ò jáde báyìí bá rí bó ṣe fi fóònù disturb mi ẹ bọ́ ta mo ní wọ́n lórí wọn láwọn wà lélẹ̀ àwọn ìjẹ̀bú yóò gbà ọ́ ẹ bọ́ ta àwọ̀ bọ̀dá kẹwàá ní sísọ ìkíní kan ẹ jáde mo ní ó rẹ̀ mí mo gba more than 10-15 calls wọ́n ní kí wọ́n á sọ̀rọ̀ àwọn ọlọ́run ti bá àwọn ṣe kíní no they tried. ẹ tẹ̀ dúró náà. orí táwọn náà nǹkan wọ́n fi ọjẹ́ lè mọ́mú ojú ṣerú ọ̀túnba irú olórogún kúkú yẹn a wá dúró a wá sọ pé òun yọ Wasiu àsọba Ìjẹ̀bú-Òde. àwùrọ̀ ọlá ìyá ọba ẹ ṣé o thank you for the heart. ológun adébàdẹ fún adarasa adébàdẹ fún. tẹ̀sí gbọ́ ẹgbẹ́ èèyàn kan níbí báyìí Lára ní I was refreshing TikTok ẹ máa gbọ́ I was referring TikTok every time. ìgbé rárá mo ní màá jáde wọ́n ní yóò sì ṣe mo ilé tó bó ṣe wà yẹn kí information náà tó jáde báyìí wọ́n á ti ju first thing mo ní no wọ́n try wọ́n dẹ̀ gbọ́dọ̀ compensate Ìjẹ̀bú by picking the right person to the throne kó àwọn afọbajẹ yẹn kó má ṣe màgòmágó kó fi èèyàn tó tọ́ sí ipò yẹn gógógógógó kó fi jẹ́ because àwọn gbogbo Ìjẹ̀bú ló dìde ló fight for this and the only way the afọbajẹ can compensate them is to pick the right person. Wasiu gan ti tú da afọbajẹ síta ń sìn tí wọn bá múyàn gidi àwọn gan ti wà ní trouble. tó máa múyàn gidi wàá dà máa so